Efcc ní àwọn ọmọ Nàìjíríà tó pàdánù owó sínú okòwò Cbex kó yọjú sí ọ́fíìsì rẹ̀ lẹ́kọ̀ọ́ àti ní Ìbàdàn. Àjọ Efcc tó ń gbógun ti ìwà ìbàjẹ́ ó mà ti ránṣẹ́ pé àwọn ọmọ Nàìjíríà tí wọ́n pàdánù ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù owó sínú okòwò Cbex láti yọjú sí ọ́fíìsì àjọ náà tó wà nílùú Ìbàdàn àti Èkó. Àjọ Efcc ó mà ránṣẹ́ pé àwọn èèyàn ọ̀hún láti ṣe ìrànwọ́ fún iṣẹ́ ìwádìí tí àjọ náà ń ṣe lọ́wọ́ o lórí bí owó tí wọ́n fi dókòwò bó ṣe wọgbó o. Agbẹnusọ àjọ Efcc Délé Oyèwálé ó mà ló má fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ nínú àtẹ̀jáde kan tó fi síta lópin ọ̀sẹ̀ tá a wà yìí. Nínú àtẹ̀jáde náà ó mà ní Oyèwálé ó mà ló mà ti sọ wípé àjọ Efcc ó mà ń ṣe ẹjọ́ afurasí mẹ́ta Adéfowórà Ọlánìpẹ̀kun Òtòrúdò Àwẹ̀rọ́zò àti Erimchukwuemeka lọ́wọ́ o lórí ẹ̀sùn wípé wọ́n mà kópa nínú okòwò Cbex tí ọ̀pọ̀ ọmọ Nàìjíríà tó pàdánù owó gọbọi sínú rẹ̀. Gẹ́gẹ́ bí Efcc gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé, àwọn èèyàn tó mà ṣe agbátẹrù Cbex wọ́n mà tàn ọ̀pọ̀ ọmọ Nàìjíríà láti dókòwò pẹ̀lú ìdánilójú pé wọn yóò mà rí èrè gọbọi o. Efcc ní lẹ́yìn tí wọ́n mà dókòwò tán pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ mílíọ̀nù ní owó wọn ó mà ló mà wọgbó tí wọn kò sì rí nǹkan kan mọ́ àti èrè àti ojú owó. Ìdí nìyí tí Efcc tó fi ń ké pe àwọn èèyàn táwọn tó ṣagbátẹrù Cbex tí wọ́n rọ̀ láti kówó lé Cbex lórí nílùú Èkó àti Ìbàdàn kí wọ́n lè ran Efcc lọ́wọ́ pẹ̀lú iṣẹ́ ìwádìí tó máa ń lọ lọ́wọ́ o. Ṣáájú nínú oṣù kẹrin ọdún 2025 yìí ó ní ọ̀pọ̀ èèyàn máa pariwo nípa okòwò sógún di ogójì kan tí wọ́n ṣe lórí ayélujára tí wọ́n ń pè ní Cbex. Ọ̀rọ̀ máa padà bẹ́yìn yọ nígbà tí ojú òpó ayélujára iléeṣẹ́ náà kò mọ̀ ṣiṣẹ́ mọ́ o tí wọ́n sì kó owó gbogbo àwọn oníbàárà wọn lọ o. Bí owó náà bó ṣe ń sọ ogún di ogójì ó ní kò mọ̀ yé ọ̀pọ̀lọpọ̀ èèyàn, ṣùgbọ́n ọ̀rọ̀ nípa Cbex báyìí ó ti gba omijé ojú o lójú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Gẹ́gẹ́ bí ohun tí a rí kà, iléeṣẹ́ Cbex òun wọ́n mà dá sílẹ̀ ní ọdún 2022, èyí ọdún mẹ́ta sẹ́yìn. Cryptocurrency ó ní wọ́n ní àwọn máa ń ṣe tí wọ́n sì sọ owó àwọn èèyàn di ìlọ́po méjì, ṣùgbọ́n ní ọ̀sẹ̀ tó máa kọjá o Cbex kò jẹ́ kí àwọn èèyàn máa gba owó wọn síta tí ariwo fi sọ o. Kété tí iléeṣẹ́ Cbex tó máa kó owó àwọn èèyàn ń làwọn ọ̀dọ́ kan máa ya wọ ọ́fíìsì wọn nílùú Ìbàdàn tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní kó gbogbo ẹrù wọn lọ o. Fọ́nrán kan tó mọ̀lú síta lórí ayélujára ó mà ló mà ṣe àfihàn bí àwọn ọ̀dọ́ kan bí wọ́n ṣe bínú ya wọ ọ́fíìsì náà tó wà nílùú Ìbàdàn tí wọ́n sì ń da gbogbo nǹkan rú o. Kódà wọ́n jí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ìní wọ́n mà jí gbé lọ. Bákan náà ó ní àná òde yìí ó ní iléeṣẹ́ Cbex ó mà ló mà kó gbá wọlé o tí wọ́n sì tún sọ fún oníbàárà pé ẹni tó bá ní àpapọ̀ owó tó dín díẹ̀ ní ẹgbẹ̀rún kan dọ́là kó sanwó $100 tí àwọn tó ní àpapọ̀ owó tó lé ní ẹgbẹ̀rún kan dọ́là kí wọ́n lọ san owó tó jẹ́ $200. Èyí mà ló bí ọ̀pọ̀lọpọ̀ nínú, ṣùgbọ́n Cbex ni wọn kò ní àǹfààní sí owó wọn o tí wọn kò bá san owó tuntun tí wọ́n ní kí wọ́n san. Kọ́lọ̀ ọbẹ̀ Elédùmarè kó ṣàánú wa Nàìjíríà. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá a tẹ notification bell láti lè máa máa wo ètò alọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. A kú iṣẹ́ látàárọ̀, a kú gbìyànjú, Ọlọ́run ó dé gbìyànjú èmi àti ńlá dé o.